ọ̀rọ̀ kan ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára mi mọ̀ bóyá ẹ̀yin náà ti come across ẹ̀ mi mọ̀ bóyá ti alábàápàdé ẹ̀ gbogbo ẹ̀yin òbí mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ti ń wọlé ọwọ́ yín àgbéyé ọmọ lẹ́fi gbé ẹni fi gbókù ọmọ ẹ bá mi fi share program yìí káwa tí a máa jọ pín ká lè bá pọ̀ díẹ̀ kọ́rọ̀ wo lè bá a lọ lẹ́ẹ̀kan náà mò ń bẹ̀ yín ni mò ń rọ̀ yín ni o mi ò lágbára láti sọ pé kẹ́ bá mi share program bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ mi ẹ sì nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi so ẹ bá mi pín program yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ bá mi pín. ọ̀rọ̀ wo la ń sọ nípa rẹ̀? a sọ̀rọ̀ nípa Lagos pregnancy law. ọ̀rọ̀ yẹn ó ti wà tipẹ́ but mo try láti verify ẹ̀ mi ò rí verify dàbí alára àwọn news outlet tí mo rò pé wọn ò gbé tàbí wọn ò tí ì gbé so but lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún wá rí post yẹn wípé Lagos State reaffirm what? Lagos State reaffirmed the enforcement of a rarely discussed legal provision which mandates any man who impregnates a woman outside marriage to take full responsibility for her welfare until she gives birth. Ìgbà tí mo tún wá padà rí mo wá ní bí ojú gbẹ́lòmí méjì mẹ́ta lọ ó yẹ ká sọ lórí ọ̀rọ̀ yẹn because topic tó wà very very important ni whether it is confirmed or not lọ́dọ̀ Lagos State because to the best of my understanding ká ní lóòótọ́ lórí bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó àbí nípínlẹ̀ Èkó èmi fẹ́ sọ wípé ó yẹ káwọn ìpínlẹ̀ tó kù kí wọ́n emulate ẹ̀ torí advantage tí ń bẹ ń bẹ ẹ jẹ́ kí n kọ́kọ́ ka n tí mo bá pàdé yẹn but n tó wá jẹ́ kàyéfì ń bẹ ni pé wẹ́bsáìtì wọn ó gbọ́dọ̀ jẹ́ èyí tó ní mímọ̀ sí tàbí lọ́wọ́ Lagos State nínú tàbí sẹ́yìn náà máa bá mi ṣẹ́ẹ̀kẹ́ opd dot Lagos State Lagos State .gov.ng website yẹn wà náà so kẹ́ni tí wọ́n gbé jáde ẹ̀jẹ̀ ń sáré kà kí n mọ̀ dání lágara rárá èmi gangan ò fẹ́ pẹ́ ń bì báyìí eléyìí tí mo kọ́kọ́ rí òní Lagos law prohibits abandoning women impregnated outside marriage. Lagos State, the law prohibits men from abandoning women they impregnate outside marriage.
mandating them under the Lagos State criminal law to provide food, housing, and medical care throughout the pregnancy, thereby holding them legally accountable for the women's welfare. Section 277 of the Criminal Law of Lagos State makes it a punishable offence to abandon a pregnant partner, with offenders liable to a fine of up to 45,000 naira. Ìyẹn kọ́kọ́ bí mi nínú 45,000 naira kéré. In addition to covering all maternity-related costs, including antenatal and postnatal care, the law also empowers the court to issue an order mandating such care, and failure to comply may result in further penalties. The legislation was enacted to address recurring cases where women are left to bear pregnancies alone, while the fathers evade responsibility, a situation women's rights groups have repeatedly condemned. Currently, the provision applies only within Lagos State. Individuals seeking redress or legal support can contact the Lagos State Ministry of Justice via info@lagosstatemoj.org or the Office of the Public Defender (OPD) at number 07080601080 or opd.lagosstate.gov.ng. So lẹ́yìn ẹ̀ ni mo post kan nígbà yẹn tó tún sọ wípé Lagos State dìbò news yẹn pé kò sí nǹkan tó ń jẹ́ pregnancy law ní Lagos State. Àyà mi tó wá já pé àṣé wàá gbérù ìròyìn báyìí jáde ńgbà tí wọ́n bá ti ń dìbọ́ǹkì ẹ̀. So ẹ má bínú o. ńgbà tá a bá ti ń tí wọ́n bá ti ń dìbọ́ǹkì ẹ̀, so ìyẹn ló jẹ́ kó pẹ́ mi díẹ̀, ṣùgbọ́n still mo ní kọ́mẹ̀ntì lórí ẹ̀ tó dẹ̀ wà very very fighter, tó dẹ̀ wà important gan. So later ni mo tún wá padà rí Lagos State has reaffirmed the enforcement of a rarely discussed legal provision which mandates any man who impregnates a woman outside marriage to take full responsibility for her welfare until she gives birth. Under section kìnìkan, official word has failure to comply. The provision introduced, okay, the same thing náà. The state says the law is designed to enforce responsibility and vulnerable women from neglect. Now, ẹ jẹ́ ká jọ sọ gbólóhùn nǹkan bíi méjì fúnra wa. Number one, àwa tí à ń fóbìnrin lóyún tí a kọ̀ akọ̀kàn mi tá a kọ̀ bí ara sí i, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n ń fẹ̀gẹ̀, wọ́n ń sakọ torí grace ẹyọkan tá a ní. Grace ẹyọkan tá a ní náà ni wípé àwa kọ́ là ń ru oyún yẹn sínú, àwa kọ́ là ń gbọ́mọ pọ̀, àwa kọ́ là ń fọmọ lọ́yàn, àwa kọ́ là ń ranjú kó tó di pa bí ọmọ. So àfa ọmọ káàkiri àwọn èèyàn ọmọ pa bímọ. tó tá bá tó rí mi àtúnkì mọ́lẹ̀ àtúnfún lóyún, bàbá tó rí mi àtúnkì mọ́lẹ̀ àtúnfún lóyún sáàyè ọ̀tọ̀ọ̀tọ̀ la wá dá bùkátà ilé ayé dá wọn. ìwọ wá ń wà nídìí ọtí, òun mùgò mẹ́rin, òun mùgò mẹ́ta, òun mùgò mẹ́fà, ó tún rà fọ́rẹ̀ẹ́. kọ́dẹ̀ fún èèyàn lóyún bì kan ò take responsibility lórí ẹ̀, ọ̀gbọ́ bùkátà kankan títí tán fi bímọ. wọ́n ní òfowókọ ọmọ ránṣẹ́, òfin ránṣẹ́, ìmí ò tiẹ̀ tó ní òfowókọ ọmọ ránṣẹ́, ìmí ò tó deny pé nǹkan lòún ní. So at the end of the day, obìnrin yẹn nìkan lọ́dọ́mọ tọ́. ìdí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó ní pé pọ́blẹ́mù tó pọ̀ tí ń fèsì orílẹ̀-èdè Nàìjíríà lónìí, abandoned children, ọmọ tí òbí kan ṣoṣo dátọ́ ńlọ́pọ̀ nínú àwọn ọmọ tó ń ṣe yé tí ń ṣẹgbẹ́ òkùnkùn káàkiri, àwọn ọmọ asunta, àwọn ọmọ tí ń fẹ́wọ́, àwọn ọmọ tó di agbanipa, àwọn ọmọ tó ní ìwà oró nínú lónìí tí wọ́n ń mu ìmúkùmù tó ń fẹ́ ìfíkùnfín lónìí. It was as a result of abandoned children, of broken home. Naturally, ọ̀pọ̀ obìnrin ní ìsìn wọn sọ pé out of wedlock,
àwọn guys náà ń fún èèyàn lóyún tí wọn ò gbà. Àwọn young boy wọ́n fún girlfriend wọn lóyún wọn ò gbà. Ntọ́dẹ̀ fa sí wọn ni pé àwọn gangan ò tí ì tóra wọn bọ́. Yorùbá ní ẹni tá à ń bọ́ kì í bọ́ ajá. Sẹ́ni táwọn òbí rẹ̀ ń fún lóúnjẹ tó jẹ́ pé mọ́ mi kí lẹ sè ní fẹnu gbé káàkiri, mọ́ mi kí lẹ jẹ kù, mọ́ mi kí la rí fẹnu gbé, mọ́ mi kí ni wọ́n jẹ, mọ́ mi kí ni mo bá ń lẹ̀ ló ń gangan fẹnu gbé káàkiri. Báwo ló ṣe fẹ́ take care ọmọ tẹ́nìkan tàbí oyún kan tẹ́nìkan ní fún un? Iṣẹ́ òun gangan ò ní lọ́wọ́, òun gangan ò lè dá bùkátà rẹ̀ nu tí ẹ gangan gbọ́. Ìyẹn ò fáwọn boyfriend and girlfriend lọ́mọ kékeré ní nǹkan ọmọ 15 years 16 years 17 years 18 years 19 years 20 years. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti kùn káàkiri báyìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló so ọmọ kan bá bíyá. Ọmọ mi ò wá ní yájájẹ kò ní yèrà bùsán. Èyí tó bá lóbi tó da ó lè mọ́ hàn púpọ̀ lára ẹ̀. Aṣọ àlòkù àwọn ìyá wọn mọ kó fún wọn. Ìyá gan lè mọ̀ jẹ́ lè ṣe níṣe pé kọ́jú ọmọ ti òun. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní bẹ́ẹ̀ léèwé tó ti lóyún tí ìyá wọn bá wọn gbọmọ lé. Àwọn eléyìí ó dà. Ṣùgbọ́n èwo ni kí ọkùnrin ó fóbìnrin lóyún kó má take responsibility lórí ẹ̀. Lóòótọ́ àwọn tó bá jẹ́ àgbàlagbà tá a sọ pé out of wedlock, bóyá ọkùnrin tó fún ọ lóyún ti níyàwó ńlé ó ti bímọ ńlé, ẹlòmíràn sọ pé legal marriage ni, òun ti wà legally married, má dalé mi rú. Bó bá mọ̀ pé ó má dalé rẹ rú, ń tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ni responsibility oyún àti ọmọ. Ok, má dalé mi rú, oyún dẹ̀ ti dé, obìnrin mi náà lágídé, ẹ ti jọ sàdéhùn pé òṣóyún bẹ̀. Láwa dandan ni ká tún béèrè lọ́wọ́ ọkùnrin ńgbà tó mọ̀ pé òṣóyún bẹ̀, kí ló dé tó lè lo rọ́bà dáàbòbò? Wọ́n ní o protect ara ẹ, ọlọ́ọ̀fẹ́ràn rẹ, ọ̀ láìkí ẹ̀. Ṣùgbọ́n oyún délẹ̀ ní ìsìn ọkọ̀ pàkọ́. Ẹ̀yin lẹ̀ ń dá wàhálà lẹ̀ káàkiri fúnlé ayé wa. Ọmọ tí wọ́n kọ́ ọ́lẹ̀ tí wọn ò tọ́jú ńlọ́pọ̀ lókè ọya. Ló fi jẹ́ pé síbi oníke ni wọ́n anùmọ́dárò. Bá lọ ẹni àmọ̀rí bá kú, bá lọ kán mọ́ padà wálé mọ́, àdúrà òbí tó bí wọ́n lẹ́nu. Ìgbà tí ẹ̀sìn ń gbìyànjú ńlẹ̀ Yorùbá díẹ̀díẹ̀. So àwọn eléyìí ni children out of wedlock. So now àwọn obìnrin tá a wá, àwọn ọmọ tá a wá ń bì yìí tá a tọ́jú, àbí obìnrin tó lóyún fún èèyàn téèyàn tọ́jú ẹ̀, kò sí antinata, ó bímọ, kó tó bímọ gan kò rí nǹkan ọmọ, agídí làwọn èèyàn kan fi dá wọn kan jọ fún, wọ́n sọ̀rọ̀ sí wọn lálẹ́ ẹ̀, ó lẹ́yìn náà ṣe átẹ́ẹ̀dì ilẹ̀, ìgbà tẹ́ ń ṣe sí òdùn mọ́ ẹni ẹ mọ̀ pé ra nǹkan ọmọ ní ó bímọ kó tó lè kúrò níbi tó ti bímọ yóò dẹ̀ ti kẹ ńgbà tí ò bá sówó. Ẹni ó fún lóyún rẹ̀ tó ti blọ́ọ̀kù fóònù ẹ̀ tó ti blọ́ọ̀kù nọ́mbà ìdànù yìí. Gbogbo àwọn ìwà báyìí ń lè mí rò wípé tó bá jẹ́ pé lóòótọ́ lòfin yìí wà o, yóò jẹ́ òfin tó dáa. Sọ̀rọ̀ tó wù mí láti wá fún ni pé kò gbọ́dọ̀ jẹ́ ìpínlẹ̀ Èkó nìkan, kí gbogbo òfin yẹn wà ní gbogbo ìpínlẹ̀. Ẹ rí i pé yóò protect ọjọ́ ọ̀la wa. Lónìí majority obìnrin ní ń dá gbọ́ bùkátà nù ilé, majority obìnrin ní ń dá gbọ́ bùkátà ọmọ, torí bùkátà lọkùnrin míì fi kọ̀yàwó ẹ̀. Responsibility yẹn ló wúwo jù lọ́rùn ẹ̀, ńlọ́gbó fìyàwó àtọmọ́ lẹ̀, ọmọ méjì mẹ́ta mẹ́rin òórí náà ń gba tẹ́jọ́ ń bí ni. Ẹlòmíì kì í ṣe pé àìlówó lọ́wọ́ ni, ìmíì ní wọn tó ní ṣe wọn àrùn ṣe ni, wọn ní ṣe ni. So díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú, púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí sáyé. So tíró òfin báyìí bá wà tọkàn ń pa fọkùnrin bíbọ bá ti fóyàn lóyún o, dandan gbọ̀n ní kó bẹ̀rẹ̀ sí gbọ́ bùkátà lórí rẹ̀. Ẹ̀tọ́ rẹ ni láti gbadé tí yọ́ máa gbé, ẹ̀tọ́ rẹ lóúnjẹ tí yọ́ máa jẹ. Ó rí i pé nínú òfin kò síbi tán ti kàn ń pa fún ọ pé dandan o gbọ́dọ̀ fẹ́ sílé. Nǹkan sọ fún ọ ni pé bùkátà rẹ̀ níbi tí yọ́ máa gbé, oúnjẹ tí yọ́ máa jẹ, aṣọ tí yọ́ máa wọ̀, ìtọ́jú ọmọ.
because ọdún wo lobìnrin fẹ́ dágbé bùkátà ọmọ dà. wọn náà mọ fọwọ́ sọ̀yà bó bímọ tó bá tásìkò kan bùkátà ọmọ délẹ̀ ò lè gbọ́. wọ́n wá lọ́mọ fẹ́ ṣe graduation ọwọ́ àti kùn ún ta wọ́n lọ́mọ fẹ́ ṣe wedding ọwọ́ ń jà ẹnìkan kò lè gbójúṣe mi ṣe ojúṣe rẹ̀ ń bẹ ńlẹ̀ ní ìsìn ò ṣe. àbí kí náà pè lójúṣe lọ́dọ̀ àwọn òbí wa ojúṣe wọn ni pé bá a ṣe fẹ́ jẹ́ èèyàn. ìwọ wá ń dásà pa alágẹmọ ti bímọ ẹ̀ tán àìmọ́ jókòó sọ́wọ́ alágẹmọ. ọ̀pọ̀lọpọ̀ nù wa àbí ká sọ pé kọ̀ọ̀kan nù wa ń táwọ̀ ọ̀jẹ̀ làwa ń san ní ìsìn ẹ̀sìn tá àjẹ́ là ń san àròbí tí ó nà púpọ̀ lé wa lórí àbí ọmọ ọdún 6 tí bàbá mi ti kú ṣé mo rí tọ́jú bàbá. But still n tí mo fẹ́ yàn náà n tí mo fẹ́ yà náà ni mo padà yà. òsì bàbá kò sí ìyá tó lè take care mi láti bẹ̀rẹ̀ láti ọmọ ọdún 6 sọmọ ọdún 13 kí n tó bẹ̀rẹ̀ sí forí jágbójájù káàkiri. But still báwọn ẹgbẹ́ mi bá mu tí mi kì í mú nfẹ́ ló kan tí rí ẹnìkan kò sì rẹ́rìn ẹ̀ sí mi mo kàn béèrè lọ́wọ́ ara mi náà ni pé kí láǹfààní tí ó ṣe fún mi ń wò rí mo tọ́wò kò dùn lẹ́nu ǹjẹ́ ọba ti dùn ẹ má fi lọ mí mi ò ní mú. so ohun tí mo fẹ́ padà yàn náà ni mo yà ńlá fi mọ̀ pé àgùntàn tó bá járìn tó jẹ̀gbẹ́ ó fẹ́ jẹ̀gbẹ́ ni o. ajá tó béwúrẹ́ rìn tó jẹ́ èpo oṣù ń wù ú jẹrin ọ̀kánjú ajá ni. ọ̀rẹ́ mi so ń kàṣà ìṣó lẹ́lòmíì fi jáǹfun láyé ẹlòmíì fi bàjẹ́ títí lónìí. so my lovely brothers ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo àwọn ọmọ tá à ń bí sáyé yìí tá a gbọ́ bùkátà lórí wọn ẹ̀ṣẹ̀ ni o fún wa ó lè má jẹ́ṣẹ̀ láti inú ẹ̀sìn kankan but ẹ̀sìn ẹ̀rí ọkàn ni trauma ni yọ̀dà fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ ọ̀la wọn ò rí bàbá kankan trace gẹ́gẹ́ bí bàbá wọn bàbá ti sán lọ bí orí tán sangi kò wálé mọ́ ọmọ orí sójú ọmọ òtí ẹ̀ mọ̀ pé òun ní bàbá máa ń bá fi bàbá bú yóò sunkún ojú ọ̀fẹ́ ẹ̀yọ dànù náà ni ọmọ wa pọ̀ lábẹ́ bíríìjì rẹpẹtẹ ọmọ pọ̀ ní bíìsì rẹpẹtẹ ọjọ́ kan ni mo lọ sí bíìsì lálẹ́ omi bọ́lẹ̀ lójú mi ó dàbí nípa a lọ ṣe tíátà kan ni a lọ ṣe stage play kan ní bíìsì ńgbà náà lọ́ọ̀ ni mo wá wọnú yanrìn lọ́lọ́wọ́ kan mo wá rí gbogbo ẹ̀ kúdukùdu ó dàbí ìgbà tí àwọn màálù bá sùn lẹ̀ lọ asáwọn èèyàn ló sùn bẹ̀ fa nínú yanrìn wọ́n wá yanrìn sẹ́gbẹ̀ẹ́ wọ́n yíra wọn mọ́nú nylon wọ́n wà kájọ ọbẹ̀ wọ́n sùn mọ́jú bẹ̀ náà nìyẹn ibi tí wọ́n ń sùn nìyẹn mo ti fẹ́ kọlù wọn kẹ́nì kó tó fà ń pé èèyàn ló wà ń bẹ́ẹ̀ mo ní èèyàn bó o mo dẹ̀ wọ́n lóòótọ́ mo wá rí i pé èèyàn ni mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé ìwọ sì wà nínú ilé o ilẹ̀ sùn àjẹ́jẹ́ ó tún tilẹ̀kùn rẹ̀ gbà ó yí kọ́kọ́rọ́ sí lẹ́yìn àwọn kan ń bẹ́ ń tanú òtútù o àwọn náà fẹ́ sùn nínú ilé kí wọ́n tilẹ̀kùn wọn lẹ́yìn kò sórí ọ̀fẹ́ ni kò yọ ni ẹ̀yin dádì àti mọ́mi wa abímọ́ wò kì í ṣe ń tọ́ da o abímọ́ tọ́ kì í ṣe ń tọ́ da o abímọ́ kọ́ kì í ṣe ń tọ́ da ẹjá bí wọn bàtàgbára wa bá káfa ọmọ tá a bá ti nílé wò tá a nílé bójútó ẹ mọ̀jà pé wọ́n wáyé gbogbo à ń pariwo Tinubu à ń pariwo ààrẹ à ń pariwo gómìnà à ń pariwo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà yìí ọwọ́ wa ló ti wá. ẹni tí ń gba 30,000 tí ń gba 50,000 tó bímọ 4 bímọ 6 ẹni tí ń gba 70,000 tó nígbà tó wọn ò bá bí 5 ò tí ì dúró torí pé iye kan ni bàbá òun bí iye kan lẹ́gbọ́n òun bí
mi ò mọ ọsà fẹ́ lọ kọ́ ọmọ tà lọ́jà ni mi ò gbẹ́ni tó bá fẹ́ bí 100 ọmọ bí náà ó bí èèyàn bá ti lè gbọ́ bùkátà lórí wọn kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀. kí lẹ́ni sọ so ní kúkúrú èdè tírú òfin bẹ́ẹ̀ ò bá tí wà lóòótọ́ ńgbà mọ kádébì kan tán ni wọ́n máa fáìní ọkùnrin tí ò bá gbọ́ bùkátà lórí obìnrin ní 45,000 naira mo gbé kí ni eléyìí náà ní ẹ tó bàjẹ́ àníkẹ́ irun tàn lẹ́wọ̀n ọdún 10 tàbí kọ́ lọ fẹ̀wọ̀n oṣù 6 jura àbí oṣù 3 lẹ́yìn tó bá sanwó ìtanràn. so ọlọ́run ràn wá lọ́wọ́ o àwọn ọkùnrin ní kíní pọ̀ sí lọ́wọ́ jù yorùbá lọ́gbọ́n tá a fi kọ́lí ti fi ró gẹ́gẹ́ kò tẹ́lẹ̀ tá a fi sunlé ọ̀hún lásùn náírà ọgbọ́n tá a fi fẹ́ obìnrin kò tẹ́lẹ̀ tá a fi bá wọn gbé obìnrin dùn ún tàn bọ́ bá ti gbé jókòó báyìí nísìnyí yóò jókòó ní yọ́mọ tẹ́tílẹ̀ yọ́mọ gbọ́ ogun tó ń sọ bọ́ bá ní wo àtìyàwó rẹ̀ ò sí mọ́ ó ti wọṣẹ́ náà nu bọ́ bá ní wo àtìyàwó rẹ̀ ń jà ó ti wọṣẹ́ náà nu bọ́ bá níbi ìsinmi lọ ń wá ó ti wọṣẹ́ náà nu bọ́ bá lọ bọ́kùnrin ló ṣe fẹ́fẹ́ ó ti wọṣẹ́ náà nu bọ́ bá lọ bóbìnrin ló ṣe fẹ́fẹ́ ó ti wọṣẹ́ náà nu tó bá lọ rí dùnnú nù gbéyàwó rẹ̀ ló ṣe fẹ́ takú ti lọ́rùn ó ti wọṣẹ́ náà nu ṣùgbọ́n gbòòyún délẹ̀ lọ́wọ́ kọ̀ pakọ́ obìnrin mi ò mọ àti pàápàá oyún ṣíṣẹ́ kìí ṣe nǹkan téèyàn máa advice èèyàn ntọ́jẹ́rù wọ́n tètè bí mánu mi ò sínú ẹni tí máa ń parọ́ láyé ìgbà náà àwọn tí ò tiẹ̀ mọ̀ ṣe ni wọ́n máa ń ṣe ọmọge tó bá ti ṣẹ́yún gbà náà wọ́n ń kú ni mìíràn ló kó èèyàn lọ́rùn ọlọ́run mẹ́jẹ ló kó èèyàn lọ́rùn o bóbìnrin kan lóyún fún mi ní ìsìn wọ́n gbà o mìíràn ló kó èèyàn lọ́rùn o láyé mi o ọlọ́run má jẹ́ o ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi bọ́ tèmi náà sì ní tọwọ́ èèyàn bọ́ lágbára ọlọ́run so béèyàn bá tiẹ̀ nífẹ̀ẹ́ obìnrin tó bá lóyún fún ọ tó sì mọ̀ pé wọ́n ló ní because mi mọ̀ bọ́pọ̀lọpọ̀ ọkùnrin ò sí lẹ́rìí ọkàn conscience elébele wọn ò ní ìwọ gangan mọ̀ pé wọ́n nìkan ni lady yẹn ń fẹ́ o mọ̀ pé wọ́n nìkan ni woman yìí dúró tì ó dẹ̀ lóyún o tún deny ẹ̀ àkọ́kọ́ òfin sí trauma ìrònú ẹlẹ́ẹ̀kejì ò gbọ́ bùkátà lórí ẹ̀ Jésù lè má bí ọ ànábì lè má bí ọ Ọlọ́run gan lè má bí ọ ṣùgbọ́n ẹ̀rí ọkàn ó bí ọ o because kọ́lọ́run ọba ó dá wa sáyé tiẹ̀ bá a ṣe fẹ́ gbáyé wá wà lọ́wọ́ kálukú wa kò sí nǹkan tó kan ẹran Ọlọ́run pẹ̀lú ọmọ tá a bí kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ìyàwó tá a ní kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ọkọ tá a fẹ́ kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú iye èèyàn tá a fún lóyún àtẹ́lẹ́ tá a gbà àtẹ́lẹ́ tá a gbà kò sí nǹkan tó kan Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run yìí fẹ́ yàwó Ọlọ́run sì lọ́mọ téèyàn fẹ́ tàbí ọmọ téèyàn ó fún lóyún à ń sọ gbogbo ẹ̀ fáǹfààní ara wa ni o ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ àṣàtúnṣe ọmọ pé ò lè gbóyún lọ́wọ́ lédi yẹn ọmọ pé ò lè gbóyún lọ́wọ́ wúmà yẹn ló rọ́bà dáàbò bo ìsìn tó burú mbẹ nbí káfí sí káyọ náà ni ló rọ́bà dáàbò bo wọ́n wá fi ìṣẹ́jú kan tiẹ̀ kò fi balẹ̀ ayé ẹni ẹlẹ́ni jẹ́ kọ́kọ́ bá pìtì yóò rú fódìdí oṣù 9 tó bá tún bí yóò tún ṣe wàhálà fọ́dún 2 gbáko yóò kó gbọ̀nsẹ̀ yóò kó tọ̀ yóò fọṣọ ọ̀tọ̀ yóò fọṣọ ọ̀gbọ̀nsẹ̀ yóò ra páńpásì yóò tú páńpásì yóò de páńpásì yóò lóògùn fún yóò ṣe teyín ẹjá pìtì àwọn obìnrin fa at the end of the day bọ́mọ bá wá sọ pé màmá nìkan ló ń fẹ́ràn ìyá nìkan ló ń fẹ́ràn á tún wá ká gidi borí bíi pàmò funfun ìyá yín lè fẹ́ràn. mo sọ fáwọn èèyàn kan mo ní àwọn ọkùnrin mo ní focus mi lálẹ́ yìí Mr. Adeoye Abiodun God bless you sir focus mi lálẹ́ ni àwọn ọkùnrin tí wọ́n ń fóbìnrin lóyún tí wọ́n ò gbà á tí wọ́n ń fi àwọn nìkan lẹ̀ láti máa dá ilé ayé yí
mo ní àwọn lọ pẹ̀lú àwọn tí wọ́n ń dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n ń jẹ́ káwọn ọmọ tí ò gbọ́ràn, àwọn ọmọ líle, àwọn ọmọ tí ń mùmúkùmù, àwọn ọmọ tí ń fàfàkùfà, àwọn ọmọ tí ń wọ̀ ọ̀daràn kí wọ́n pọ̀ láwùjọ wa. Torí pé ìwádìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn result of broken home ni. Nígbà tí bàbá àtìyá ò bá jọ gbé àti panupọ̀ bá ọmọ wí yóò dẹ̀ ti kẹ́. ń bọ́ jẹ́ pé ìyá nìkan ló gbọ́ bùkátà lórí ọmọ ò tiẹ̀ fojú kan bàbá ẹ̀ rí. So wọ́n wá ní ìjọba ìpínlẹ̀ Èkó ṣòfin kan ń gbé ẹnikẹ́ni tó bá ti fún èèyàn lóyún kó máa tọ́jú ẹ̀. So ìyẹn ni focus mi lálẹ́ yìí. God bless you sir. So like I said, bẹ́ẹ̀ bá fún èèyàn lóyún ẹ gbà o. Àwọn ọkùnrin ńlọrọ̀ yìí bá wí jù. Ẹ má jà lu agbára tá a ní ká sọ pé kọ̀sọ́ ọlọ́pàá tí ó mú wa sí. Bọ́bá ti mọ̀ pé òun lè tọ́jú ẹ̀, má dànù fún un, má parọ́ fún un, nítòbìnrin ó ṣe náà lóbìnrin ó ṣe. So àna Ọlọ́run alààyè ní fi wá sílẹ̀ o. Wàhálà àti ìdààmú ò ní dé bá wa o. Orílẹ̀-èdè yìí ń joro, orílẹ̀-èdè yìí ń ṣàìsàn. Ẹ jẹ́ ká jọ gbìyànjú láti ran ara wa lọ́wọ́ ká sì ran ìjọba lọ́wọ́. Because bí lóòdùn tó di òrójú kò síbi tá ti rọmọ tálákà tí ó ròde ẹmu o. Kò síbi tá ti rọmọ tálákà tí ó ròde ẹmu. Bófin yẹn bá wà ó wà òkè, bí ó bá ti wá sí ìjọba lè gbé kalẹ̀, kò sí ní tó burú ńbẹ̀, kò sí ní tí fi ṣe ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko, Àjàó ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Mo kí gbogbo apá kú sinmi òní o. Or having said that, possibly mo lè rí èèyàn kan tó máa ní lọ́kàn láti pè mí tí n bá ti ṣe live program bẹ́ẹ̀ yẹn. Ó possible kárí èèyàn tí ń wò mí tó ní contribution sí topic yìí, sí nǹkan tí mo sọ yìí, tó fẹ́ pè mí. Nọ́mbà yìí lẹ lè pè mí sí +234 915 147 9599 +234 915 147 9599. Nọ́mbà tẹ́ lè pè mí sí nìyẹn. So ẹjẹ́ àjọ mi gbólóhùn kan àbí méjì náà ni. Because ẹni tó sọ pé yóò da o nìkan kọ́ ni yóò jẹ́ o. Nìkan kọ́ ni yóò jẹ́. Àwọn obìnrin dẹ̀ da gan o. Àwọn obìnrin da bó bá treat wọn dáadáa. Obìnrin mọ bí èèyàn ṣe tètè ga bó bá tọ́jú wọn dáadáa ni o. Bó bá máa treat wọn, wọn mọ bí a ṣe jẹ́ èèyàn o. So àwọn obìnrin ò kì í ṣerú o, wọ́n lò wọ́n nílò ẹrú o. So k'Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o. Àtẹni tó ṣe dáadáa, àtẹni tí ò ṣe dáadáa, Ọlọ́run rínú ọ̀dẹ̀ rọ́kàn ẹ̀dá. Ọlọ́run ọba ti san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe ń rí. Ọlọ́run tí ò ní san dáa, kò ní san aburú fẹ́ tí ń hùwà dáadáa. Ọba àfẹ́rẹ́ san ire, ọba tí kì í fi ibi san ire lọ́lọ́run wa. Mo sọ fẹ́ nìkan, mo ní ìgbà mẹ́ta làwọn ọkùnrin ní láyé. Ìgbà kan àwa la wà ní control, ìgbà kejì obìnrin ló wà ní control, lásìkò kẹta àwọn ọmọ wa ni wọ́n wà ní control. Ó ti ṣẹlẹ̀ sáwà yìí náà rí. Ìgbà tá a wà ní control, ìgbà táwọn ọmọ kéré, tá ẹsẹ̀ fẹ́yàwó, táwọn pàṣẹ fóbìnrin, wọ́n gbé kíní yẹn síbẹ̀ yẹn. Àwọn ọmọ bẹ̀rù wa tá a bá sí ńlé. Ṣètà ló gbé kíní yẹn bẹ̀ yẹn, jẹ́ kí dáàdì ó dé. Jẹ́ kí dáàdì ó dé kó bá ń bẹ̀, yóò sáré ṣe, yóò sáré tún ṣe. Mọ́ ìmẹ́jẹ má sọ fún dáàdì mi. Mọ́ ìmẹ́jẹ má sọ fún dáàdì mi, àwa la wà ní control ńgbà náà. Bó bá ti di pé àwọn ọmọ ti ń dàgbà, wọ́n ti ń bàlágà, ọ̀pá àṣẹ ti bọ́ sọ́wọ́ àwọn obìnrin. Èyí tọ́jọ́kùnrin mọ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá, ìyá wọn ni wọ́n máa rán. Èyí tó ní boyfriend, ìyá rẹ̀ ní ó kọ́kọ́ mọ̀. Èyí tó ní girlfriend, ìyá rẹ̀ ní ó kọ́kọ́ mọ̀. Bí wọ́n bá ṣèṣì fúnra wọn lóyún, ìyá wọn wọ́n sọ fún.
ẹ̀yin ọmọ ìsìnkú bá mi gbà, bàbá yín ò gbọ́dọ̀ gbọ́. Owó òwú láì jẹ́ o, owó òwú láì jẹ́ o. Ẹ má wọ̀rí, mo ìgbà tí wọ́n bàbá yín sọ, ìyá ni ó wà jíṣẹ́. Mo ní kí n wá sọ fún ẹni pé ọmọ yín ṣàṣe mọ̀ṣe. Mo sì wá wò dáadáa pé kò síbi téèyàn ó tì sí. Obìnrin ló mọ bí ó ṣe máa bọ́, bí ó ṣe máa gbẹnu àwọn ọmọ sọ̀rọ̀. So because òun ló wà ń control nígbà náà, kò sí ní tí ó wà bọ́ sọ náà tó nígbà sọ́ọ̀pá ni ọ̀pá ọmọ ni. Tó bá wá yá, agbára ó wá shift kúrò lọ́wọ́ ìyá àti bàbá yóò bọ̀ sọ́wọ́ àwọn ọmọ. Yín ò nígbà tá a bá darúgbó. Bó bá ń sọ̀rọ̀ àwọn ọmọ sọ pé mọ́mí ò ti tó bẹ́ẹ̀ yẹn, wá dé stop. Dádì mi ẹ máa ó ti tó, ìwọ náà dé stop. Ẹ máa béèrè wọn ẹ kú ọjọ́ mẹ́ta o, ǹjẹ́ ò lẹ́wà máwọn ọmọ kí mi o, ǹjẹ́ ò níyàwó rẹ̀ ọ̀wá o, tọkọ rẹ̀ ò béèrè mi ní, àti wà ń control gbà náà. Lásìkò gbà náà bọ́n ọmọ bá sọ pé hello dádì, mo ní kí mọ́mí wá ṣe weekend lọ́dọ̀ wa ni, ò ní lè sọ̀rọ̀. Àbí ẹ̀yin lẹ́rìn nǹkan yẹn mọ́ mú lọ. Ṣùgbọ́n afẹ́ kíkiní yóò change báyìí. Ọ̀nà wo ni yóò gbà change? Kọ́mọ kankan mọ̀ mú màmá kúrò lọ́dọ̀ bàbá mọ́, ni ò jẹ́ kẹ́mi àwọn bàbá ogun mọ́. Ẹ fẹ́ kí mọ́mí wá bá ń ṣe weekend, ẹ jẹ́ kí dáàdì náà tẹ̀lé wa. Ńbẹ ní yàrá àlejò, ẹ jẹ́ kọ́kọ́ àti àwò sùn ńbẹ. Ìbá àkéré kọ́jẹ́ bẹ́ẹ̀dì oníhà kan ní ńbẹ, ó tẹ́ wọn lọ́rùn káwọn méjèèjì ọjọ́ sùn. Ẹ mọ́ mú tó bá ti ń di pé òbí ti ń dàgbà, ẹ mọ́ mú kan kúrò lẹ́gbẹ̀ẹ́ kan mọ́. Tẹ́ bá ti lè mú àwọn méjèèjì, ẹ yá fi wọ́n lẹ̀ kí wọ́n mọ bá láì fún wọn yìí bọ́n ṣe ń bá yí bọ̀, kò sí nǹkan kan tí ó ṣe wọ́n. Oore tẹ́ bá fẹ́ ṣe wọ́n, ẹ máa ṣe fún wọn nulẹ̀ wọn. Mọ́mì mi mo mú wá sí Amẹ́ríkà, lọ wá fi dáàdì sílé, wá sọ bàbá ẹ̀ di bá ṣèlú ẹlẹ́ẹ̀kejì. Kọ́ ẹ̀sẹ̀ mọ́ pọ́nmọ́ àdúgbò ránṣẹ́. Kán máa sọ̀rọ̀ sí Ọlọ́run lọ́mọ ibi tó fà àwọn ọmọ tiẹ̀ sí. Kéèyàn kan kọ́ máa dọmọ mi káàkiri inú oòrùn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ pé látọwọ́ wa àfọwọ́fà, àìlákàkún, àìlákàsí, àìláròjinlẹ̀ ló fi ń bọ́ sọ́wọ́ wa. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Ẹ jẹ́ kí n yọ̀ǹda yín torí òní lọ́jọ́ ìsinmi, lágbára Ọlọ́run kálukú wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Àwa làwa ò yàtọ̀ sọ́lọ́pàá, kò sọ́jọ́ ìsinmi unlimited promotion ni, ọjọ́ ọkú lọ́jọ́ ìsinmi. Sọ àwọ̀ ò lọ́lí dé. Àyàtọ̀ sọ́lọ́pàá, àyàtọ̀ sáwọn dókítọ̀. Ní dókítọ̀ bá wọ́n bá láwọn gbọ́lidé lónìí níjọ́ kan péré, òkú ó sùn o. Òkú ó sùn o, ti Sunday o, náà ṣe ní shifting pẹ̀lú iṣẹ́ wọn o. Àwọn Olódùmarè ń fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Mo hàn pé ọ̀rọ̀ tí mo sọ yìí, ìwọ̀nba èèyàn ni yóò rí nǹkan píìkì ńbẹ̀. Ìwọ̀nba èèyàn ni yóò rí gẹ́gẹ́ bí nǹkan tó nítumọ̀ tàbí tó ní kìmí. But to the best of my understanding, I have passed my message across. Mo nígbàgbọ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n yìí rí ẹ wò, àwọn tó kàn ń rí nǹkan kan mú ńbẹ̀ lágbára Ọlọ́run. Orí ò ní balẹ̀ kọ́ mọ́ yí nǹkan. Kò tí ì ṣẹlẹ̀ rí kákàndọ̀rọ̀ Awikonko dédé wá síta láì ní kókó kankan tí mo fẹ́ báwọn èèyàn sọ. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ mí ní wáyé o. Ẹ like follow page mi lórí Facebook Awikonko TV. Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Àwọn èèyàn tí wọ́n máa ń pè mí lórí WhatsApp, mo ń fi àánú Ọlọ́run ń bẹ̀ yín, mo dẹ̀ ń rọ̀ yín kẹ́ ẹ tó dá nọ́mbà mi lórí WhatsApp. Ẹ̀tọ́ yín kọ́kọ́ mẹ́sẹ̀gì mi kí ni ta fẹ́ discuss tẹ́ fi ń pè mí with due respect. Ẹ̀rùn wí kálukú ló ní òfin àti ìlànà bí ṣe lé ayé ẹ̀. So because convenient time ti yín lẹ́yìn ń pè yẹn, ẹlòmíì máa ń rí gẹ́gẹ́ bí ìgbéraga pé àkópì ìkọ́ mi. Convenient time ti yín lẹ pè, ẹ béèrè lọ́wọ́ tèmi bóyá ó convenient fẹ́mi àbí ó convenient fẹ́mi. Níbi tí mo wà ṣe mo lè pí ìkọ́ kí ni mo ń ṣe lọ́wọ́ moment yẹn. Ẹ jẹ́ ká máa respect ara wa. Mo ń ṣe program náà lèèyàn kan ń pè mí. So kì í ṣe ti gbéraga o. Èèyàn kọ́kọ́ máa ń béèrè lọ́wọ́ elégbò sọ́kàn àbí ọ̀kan ṣe làbìdòwò ká tó pọ́n kéèyàn ó tó pèèyàn lórí kọ́. Nígbà tá àjọ ládéhùn pàjọ fẹ́ pera wa, kò bá jẹ́ lórí business gan, ẹ̀tọ́ wá send message. Bí mo ṣe wà yàtọ̀ sí ọ̀rẹ́, yàtọ̀ sí family,
kò sẹ́ni tí mo lè pè after 5 o'clock nírọ̀lẹ́ because mo mọ̀ pé working hour ti parí working hour ti parí but tó bá jẹ́ family àbọ̀mọ àbíyàwó mo lè pè wọ́n anytime tó bá ti jẹ́ pé mo ní message mo fẹ́ pass across téèyàn bá fẹ́ pè yàn ẹ kọ́kọ́ send message ok o ṣé mo lè pè o a wá béèrè lọ́wọ́ ara wa kí la fẹ́ pè fún gangan ó wà very very important because time is so precious to me ó wà very very essential. God bless you all. Anu Olódùmarè ní fi ń sílẹ̀ o lágbára Ọlọ́run ilẹ̀ tí ó mọ̀ wá lọ́la ilẹ̀ rere ni o bẹ́ẹ̀ bá ti ń débi okòwò yín gbogbo ń tẹ́rù wípé ti míìsì ní weekend Ọlọ́run bá ń dá padà fún yín ní ìlọ́po láìmọye. Anu Olódùmarè ní fi ń sílẹ̀. God bless you. Ó bá lè rọ̀ ṣùàṣùà bí Media TV. God bless you. Mr. Ṣọlá Ọláníyì, God bless you. Adéoyè Abíọ́dún olóòkọ mi, God bless you. Oshin Emmanuel, God bless you. Akorede Waheed, God bless you. Mi ò ní wẹ́nì kọ̀ọ̀kan yín tí o. Níbi Great Soldier, God bless you. Olúwakẹ́mi Fowóyẹlé àbí Àìná Oníkù àbí, God bless you. Ọlámilékan, God bless you sir. Great Soldier Dayo Ọláògùn, God bless you. Mr. Anthony Johnson, God bless you. Madam Jùmọ̀kẹ́ Bámẹ́kẹ́, God bless you ma. Adéyẹmí Bámgbádé, God bless you. Ayọ̀délé Ọlátúnjí, God bless you. Ọpẹ́olú Akínwálé, God bless you. Mr. Ayọ̀délé Ọlátúnjí, God bless you. Àtẹ̀yìn tó kò ti ràn láǹfààní láti rántí tàbí dárúkọ mi ní wẹ́nìkan kan yín tí ayé lájẹsí o òun rè lásán. God bless you. I appreciate you all. Ó dàárọ̀.